So èmi bí ẹ ìwọ mọ́ fà tá fi ẹ̀jẹ̀ máa mú bá lè dé rẹ̀ so dúdú ojú wọn náà lọ fà ní tẹ́ pé ó wá ń kó gbogbo orùngbọ̀n kúrò ànábì ní ẹ̀dá orùngbọ̀n sí ó wá fà kó mẹ́ táwọn kí ló ṣe lọ mọ́ fà tá ló ní kó fárùngbọ̀n ẹ kí ló tó fi fà kí ló fi fárùngbọ̀n ẹ ó gbọ́ pàdánù bí ní ọ̀dá orùngbọ̀n sí ó wá fà tiẹ̀ kó rẹ̀ tó dídì máa mú gbogbo olú ọ̀fà tá fi ẹ̀jẹ̀ máa mú báwo ṣe ẹ̀jẹ̀ ó yàtọ̀ sáyé ṣe ó yàtọ̀ sáwọn tó kù ni àbọ̀ gbọ́n tánà bí sọ ni báwo ló ṣe dé bẹ́ẹ̀ ṣó gbọ́pọ̀ lánàá bí Muhammad ṣe Jalabi sọ̀rọ̀ ṣáná bí ṣe Jalabi mọ́ wọn fàwọn ọmọ báwí o èmi ò respect yín o gbọ́ máa ń yọ respect kú tí bá ń bárò èèyàn rọ́dọ̀rọ̀dọ̀ yìí sọ̀rọ̀ ni o ó ní ìgbàjẹ́ bá bọ́ sórí òtútù ta ló jù mí lọ́nu yín gan ṣáà jù mí lọ ni ẹ̀yìn rọ́dọ̀rọ̀dọ̀ ìmọ̀mọ̀ ọ̀fà mò ń bí ẹ ìwọ mú ìdí ni mò ń bí ẹ ṣáàmù bí sóní Jalabi ni sọ̀rọ̀ sóní Jalabi lànà bí àbí tí ń dùn ẹ̀ ó gbọ́ máa pariwo lórí ọ̀rọ̀ yìí ẹ̀ ní sọ ọ̀ bí wà láìwọ̀n bí ẹ dá. bàbá wa Mudiru Markaz gbogbo ìsọkúsọ tẹ sọ ń pa wọn pé bàbá ń de pampers tí bàbá ò sì de pampers Ọlọ́run ní í ṣerú ẹ̀ lọ́lá fún bàbá wa. àmín. níbo ló tún já sí báyìí o ẹ̀yin èèyàn àwọn oníjẹ́ ẹ̀sìn yìí tún ti dé báyìí o ṣe rántí pé àwọn sẹ̀lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ parí tiwọn lórí ọ̀rọ̀ Portable àti Pasuma tí wọ́n pè kí wọ́n wá ṣeré ní ìjọ sẹ̀lẹ̀ kan ní báyìí àwọn àáfà àwọn mùsùlùmí ló tún kàn báyìí o Saheed Shittu àti àáfà Akeugbagold wọ́n ti jọ wọ ṣòkòtò kan náà báyìí ó lágbára ta ló máa làjà yìí ọ̀rọ̀ tó lágbára ni ẹ láti gbọ́ gbogbo nǹkan tí àáfà Akeugbagold sọ lórí ọ̀rọ̀ Saheed Shittu bóyá ẹ mọ̀ Saheed Shittu dáadáa ó ti pẹ́ tí Saheed Shittu yìí ti máa ń bú àwọn bàbá lóríṣiríṣi pẹ̀lú oríṣiríṣi allegation àwọn ẹ̀sùn ńláńlá àwọn ẹ̀sùn má lè gbàgbé tó jẹ́ pé ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn gbà tó bá gbọ́ ẹ̀rù gan á bọ̀ òun fúnra rẹ̀ gbogbo nǹkan yìí ti ń wáyé kó tó di pé ọ̀rọ̀ Tani Olohun wáyé tí wọ́n fi arrest ẹ̀ tójú ẹ̀ sì rí màbo at the end of the day Tani Olohun wọ́n kàn búlì ẹ̀ ní òun torí pé tó bá jẹ́ pé bí wọ́n ṣe mú Tani Olohun náà ni wọ́n ti ṣe arrest Saheed Shittu bóyá àbá tún máa sọ nǹkan mi àmọ́ ọ̀rọ̀ ti wá yí padà báyìí o ọ̀rọ̀ ọwọ́ àtọ̀rọ̀ ti ba Saheed Shittu àmọ́ nígbà yẹn kan nínú àwọn bàbá yẹn none of them ló take necessary step láti stop Saheed Shittu pẹ̀lú gbogbo bó ṣe ń downgrade àwọn àáfàá táwọn èèyàn respect àwọn àáfàá ńláńlá. ọ̀kan nù wọn tí ń bá ìkejì tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tí ń bá sọ̀rọ̀ kí nǹkan kan láàrin wọn kó tó wá lù síta kí n tó wá gbọ́ǹdẹ̀ wípé copy petition tí wọ́n kọ against àwọn lọ́yọ̀ state ó ní ìwọ náà wò ìwọ fi hàn lórí fídíò nísìn mo dẹ̀ rí pé copy petition yẹn ní lóòótọ́ ẹni tí ò wà nípò ìjọba tí ń lo sàárín táwọn ló fún ní sàárín ẹni tí ò wà nípò ìjọba tọ́lọ́pàá bíi mẹ́rin ń tẹ̀lé ta ló fún ńlá fi wá jọ lọ gbé nílé agbára ló fi já sí pé la fi wá wòye pé a gbọ́dọ̀ wá àlàáfíà fúnlẹ̀ Yorùbá àwa ò ní ṣe bẹ́yìn ṣe tẹ́ǹtì àwọn èèyàn lọ sẹ́wọ̀n à ní ṣerú ẹ̀ o àmọ́ ẹ gbọ́dọ̀ wá tọrọ àforíjì lọ́nà tó gbàdá bẹ́ẹ̀ bá ti tọrọ àforíjì kò síjà ẹ bọ́ síta alùsùnà ọ̀kan ni wọ́n ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn pẹ́ dà wọ́n rú. bàbá wa Mudiru Markaz gbogbo ìsọkúsọ tẹ sọ ń pa wọn pé bàbá ń de pampers tí bàbá ò sì de pampers Ọlọ́run ní í ṣerú ẹ̀ lọ́lá fún bàbá wa. àmín. ẹ tọrọ àforíjì lọ́wọ́ bàbá Mudiru Markaz ẹ jáde ẹ tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa Muyideen Ajani Bello tẹ ẹ sọ pé ọmọ ọgbẹ̀yìn wọn kì í mọ̀ gbígbẹ́ ṣe wí. bàbá Muyideen Ajani Bello tẹ ẹ sọ pé wèrè ń da ọ̀tá wọn láàmú ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn. bàbá wa Ìmáàmù Ọ̀fà ẹ tọrọ àforíjì lọ́dọ̀ wọn. tẹ ẹ sọ pé ṣé màámù nìwọ yìí àbí wọn tó yẹ kó o mú ọ̀rá àmàlà níbi táwọn olóbìnrin ilé bá ti ń ṣènáwó ṣé màámù nìwọ yìí ẹ tọrọ àforíjì lọ́wọ́ bàbá Ìmáàmù Ọ̀fà. bàbá wọn bàálù Ìlọrin tẹ ní ẹ lè kó wọn jẹ bíi sàwámà ẹ rún wọn lẹ́nu ní tí nǹkan kan ò ní ṣe ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn náà.
bàbá wa ìmáàmù ìlú Ìbàdàn tẹ́ bú nípa ọ̀rọ̀ oṣù ń jọ sí ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn náà. Allah. Bàbá alágbára omi tẹ́ pè lórúkọ bú ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn náà. Allah. Bàbá wa lọ́wọ́rọ̀ bàbá ti wọ 80 something going to 90 bàbá yóò bú ẹnìkan rí kọjá sọ̀rọ̀ ẹ̀hìn sí ẹ̀sìn náà ló gbòye tẹ́ fi wá dráàgì bàbá ìfún odidi oṣù 8 ẹ tọrọ àforíjì lọ́dọ̀ wọn. Bàbá wa láàfin tẹ́ rò pé lè fẹ́nu yẹ̀yẹ́ òkú wọn ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn. Káwùlà tẹ́ gbé fọ́tò rẹ̀ jáde ní o ẹ tọrọ àforíjì. Gbogbo nǹkan wọ̀nyí tó lè súnyàn dẹ́wọ̀n ni bẹ̀tọ̀ Ọlọ́run ní jẹ́ kéèyàn tọwọ́ tí wá lọ ẹ̀wọ̀n. Àmín. Ẹ lọ tọrọ àforíjì ẹ jẹ́ kó wà yàn rí tì bẹ́ẹ̀ tó ní ṣerú ẹ̀ mọ́ ṣurutu tawba salasa mẹ́ta ni májẹ̀mú tútúbà o anadamu alama fata kéèyàn so sign of remorse ní ṣẹ̀ríà wí kọ́kọ́ regret pé n tó ṣe yìí ọ̀dà wàyẹ́ ni wí alla ya'uda ila dhanbi fima baqiya alayhi min umri kó o sì dàníyàn pé o ò ní padà sí díẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ fún tó ṣẹ́kù nínú ayé tó lò kò dẹ̀ ní azmu pé rere ló kù tó ọmọ ṣe lẹ́yìn eléyìí ní tí ń jẹ́ ṣurutu tawba nìyẹn a lè tó wá sí eléyìí ní wùrùwùrù tó wà ń sà á bẹ lọ́nkẹ́nìkan tọwọ́ wa lọ ẹ̀wọ̀n bí ẹ bá ní ká wá nílé sí ọlọ́pàá mo rántí pé nígbà tí mo dé zone 2 lẹ́kọ̀ọ́ ọlọ́njà ṣe dáadáa ọlọ́njà lórúkọ rí láyé láti géètì wọlé jáde tí máwọn ti ń tajà pọ́nlé yẹn pọ̀ ẹ̀rù ọlọ́nkan wá bí mi pé ìgbà tó ń gbọ́ kí ni yóò yà ń lẹ́nu nígbà alágbájá ní pọ́blẹ́mù níjọ́sí ẹ̀yin nìkan làáfà tó ń rí tẹ́ wá pín owó tẹ́ bùn gbogbo àwọn lówó ń bí báyìí lẹ́yìn yẹn lòun wá gbọ́ pé jáde tẹ́ sọ pé máa ṣe tiẹ̀ lọ ìyẹn lẹ́yìn ìjọ tó bí bàbá wa Ìmáàmù Ọ̀fà pé èmi ọmọ ìdílé rẹ̀ lèmi ìwọ̀n àfirú eléyìí tọ́ èmi a lérò pé nǹkan Islam ló gbé dání ni ńlá fi rán ọ ní Mákà la fi rán ọ ní Umrah àmọ́ ìgbà tá a ti wá rí pé n tó gbé dání ọ̀jọ̀ mọ́ ti Islam ń ló jẹ́ apá ọtí alájí ọ̀kan lọ́mọ adébáre ẹ̀mí rẹ̀ ogun mo rí tí wọ́n gbé fídíò oríṣiríṣi jáde wọ́n ló ń bú mi ọwọ́ kìnnì kan ní tọwọ́ ẹ ní bọ́pọ̀ nígbà tá a wà pẹ̀lú ẹ̀ nígbà yẹn tí kó tó di pọ́ yọwọ́ tí ń bú gbogbo àwọn àgbàlagbà adébáre jáde ọ̀fẹ́nu gún mi nígbà yẹn lóòótọ́ àmọ́ padà pè mí lẹ́yìn apadà jọ sọ̀rọ̀ ó dẹ̀ tọrọ àforíjìn lọ́nà tí mùsùlùmí gbà tọrọ àforíjìn láti jọ ń dò ní àárọ̀ yìí asúnmọ́ra wa fẹ́ ju sanrun lọ. Allah. mo nínú ayé kì í ṣerú adébáre ní ọ̀wá tì mí pé máa lọ bá yẹn jà no bẹ̀tọ̀ ọmọlúàbí ni adébáre tí ọba sí ọlá ọ̀kan lọ́mọ ni gbogbo àfáàlẹ̀ Yorùbá wọn bá máa lọ kúnlẹ̀ níwájú àwọn tí ọjẹ́ nǹkan ni. Allah. òun lọ jáde ló gbèjà gbogbo àfáàlẹ̀ Yorùbá bí àwọn àfọ́ oníwàásí ilẹ̀ Yorùbá yányán tí wọ́n bá fi mí so lórí wọn tí Yorùbá wá lè fight irú ìjà yìí pé àbùkù yìí tó gẹ́ lórí Islam ìjà ń bá mùsùlùmí jà mùsùlùmí ń bára wọn jà lójoojúmọ́ àwọn ẹlẹ́sìn ìyàn oníṣẹ̀ṣe ń bá mùsùlùmí jà àwọn ẹlẹ́sìn Christianity ń bá mùsùlùmí jà tí ń bá wá lè wá àlàáfíà ó yẹ kí n resign pé mi tó ipò yìí gbé gẹ́gẹ́ bí olórí gbogbo oníwàásí ilẹ̀ Yorùbá. ọ̀dẹ̀ tó ń fàsìkò yìí sọ kò ní rí bí àwọn cases tá ẹ ti ṣe lọ mo tó repeat ẹ̀ àjọ wà nílé agbára ni níjọ́ mo ti ń bẹ láyé mo wá mímọ̀ Ọlọ́run fún mi mo wá political power torí nù nǹkan téèyàn fi control ayé ni political power wà Hausa ní híkò ya fi kú di Ọlọ́run dẹ̀ fún mi ní political connection political power lẹ́yìn yẹn mo wá orúkọ rẹ̀ téèyàn fi rí méjèèjì lò kẹ́nìkan wá ròyìn pé àwọn kan lè petition mi lọ sóṣogbo kankan wá frivolous allegation against mi tí wọ́n dẹ̀ máa sọ pé ẹ lọ gbé kìnnì kan ológbò tí ó pa ọ̀dọ́ àgùntàn tójú tẹnu ẹ̀ yọ wọ ipò yọ wọ ẹ̀jẹ̀ ológbò tí ó pa ọ̀dọ́ àgùntàn eléyìí tẹ́ sì máa ń ṣe l'Àbújá ọ̀gá ọlọ́pàá tẹ́ máa ń lò tí wọ́n sáré yí gbogbo ẹ̀ po tí wọ́n withdraw kéèsì láti Sàlẹ́mbì lọ Àbújá tẹ́ni tó jàrí ọ̀wà dẹ́lẹ́bi lójú ẹsẹ̀ gbogbo ẹ̀ láti ṣiṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá dán wò ẹ kábàámọ̀ tèmi ni pé ẹ tọrọ àforíjìn bẹ́ẹ̀ bá ti tọrọ àforíjìn ènìyàn jọ ni wá àbẹ lọ́nkẹ́nìkan ó kù bẹ́ẹ̀ bá dẹ̀ tọrọ àforíjìn tán ẹ mọ́ bu ẹlẹ́sìn Christianity mọ́ ẹ mọ́ bu ẹlẹ́sìn Christianity mọ́ ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kán ṣẹ̀sìn wọn ẹ mọ́ bu ẹlẹ́sìn ìṣẹ̀ṣe mọ́ ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kán ṣẹ̀sìn wọn ẹ mọ́ bu àwọn bàbá wa nínú Islam mọ́
àpọ́nlé lọ́lọ́run ṣe wọ́n fún wa àwọn ni wọ́n gbé Islam gbogbo ọjọ́ tí mo bá ń wo fídíò tí wọ́n fi bú bàbá Sheik Adam Abdullahi omijé máa ń bọ́ lójú mi ni wàláhì láàzì rahimahullahu rahmatan wasi'a tó bá jẹ́ pé ìlú kọ̀ọ̀kan máa ní ànábì ni nínú ànábì tílẹ̀ Yorùbá ọba ní ni bàbá Adama wa nínú ànábì tílẹ̀ Yorùbá ọba ní ni bàbá Kamaludin wa nínú ànábì tílẹ̀ Yorùbá ọba ní ni bàbá wa Tajul Adabi wa nínú ànábì tílẹ̀ Yorùbá ọba ní ni bàbá wa ní Ìwòwà bàbá wa Bákí nínú ànábì tílẹ̀ Yorùbá ọba ní ni bàbá wa ní Mahad àti gbogbo àwọn àfáà wa láyé nìkan lẹ̀ tó dórí bàbá Muyideen Ajani bá lò tó dórí bàbá mi àgbà Akílápá tí wọ́n ti papòdà àwọn wọ̀nyí ṣiṣẹ́ ẹ̀sìn ni àwọn ní alátẹ̀rọ̀gọ̀jì tó mọ́kọ dúró dọlọ́sìnsìn tá a fi bá Islam tí wọ́n bá ṣe wàhálà ní àlè bá Islam kẹ́nìkan wá jáde kó wá lòun ní kọ́kọ́rọ́ àlìjẹ́nà lọ́wọ́ a sì bí òun gangan léèrè kọ́kọ́rọ́ àlìjẹ́nà tiẹ̀ gangan dà kò rí mú jáde àwa ò bẹ́ẹ̀ nìkan jà a sì sọ pé kíjà yìí ó mọ̀ tán àdẹ̀bẹ̀ lọ́nkẹ́nìkan tọwọ́ wa dé ọgbà ẹ̀wọ̀n àfẹ́ kó wà nù rẹ́kọ̀dù nítorí bá mú mi tí mo lè lọ sí kóòtù lọ fún àwọn tí wọ́n kidnap àwọn ọmọ pé mi ò fẹ́ kó wà nù rẹ́kọ̀dù pé nìkan tọwọ́ mi lọ ọgbà ẹ̀wọ̀n gbogbo orúkọ Akeugbagold tẹ́ ẹ sọ dákéwù jẹ lẹ́dẹ̀ wàláhì yìí ló jẹ́ ẹni tó sọ pé tí wọ́n bá bí Akeugbagold dá kó wá London mo lọ London mo sì dé padà torí pé mo gbọ́ pé àwọn ti wà ní hòtẹ́ẹ̀lì tó súnmọ́lé lágbájá látàná o àárọ̀ yìí àwọn ó dẹ̀ rí pa àwọn mu mo change tíkẹ́ẹ̀tì lójú ẹsẹ̀ over 3 million ni mo fi ra tíkẹ́ẹ̀tì tí mo ń sáré bọ̀ ká tó wá dé kí n tó wá rí wípé wọ́n ti tún smart lẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ bà ní kò bàjẹ́. àníbo lẹ̀dá ń ságbà lọ tí ò ní bó Olúwa níbo lẹ̀dá ń ságbà lọ tí ò ní bó Olúwa ṣé wájú lẹ̀dá ó gbà ní tí ò ní bó Olúwa abẹ́yìn lẹ̀dá ó gbà ní tí ò ní bá láwo gbogbo tí ó bá mọ̀ dá kò máa ṣe lọ ẹnìkan ò ní gbẹ́lú bọ́sà ó ẹ̀fọ́ ara mi ò níbo lẹ̀dá ń ságbà lọ tí ó ní bó Olúwa. ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ fi àlàáfíà nílẹ̀ Yorùbá mo ti rí ẹlẹ́sìn Islam bíi 3 tí wọ́n pè mí àwọn tàbúrọ̀dù àwọn ti lé pé ń tí ń bẹ́lẹ̀ ìtọ́ba kan owó ẹ pè wá bó bá jẹ́ mílíọ̀nù àṣetán láti ná mo wá rí pásítọ̀ kan tó pè mí pé òun gbọ́n tí ń lọ tọ́ba ti kan owó ẹ pé òun náà mo rẹ́nìkan tó sọ fún mi pé òun ti ya 30 million sílẹ̀ nítorí kéèsì mo ní ẹ sì fowó ìsànú àwọn tálíkà ní fàdé lẹ́fùn bó bá ti lè bẹ gbogbo àwọn bàbá wa yìí kí la fẹ́ fìjà ṣe kí la fẹ́ fìjà ṣe ní pé kó wá wí ní court ìyẹn tó bá jẹ́ kó dé court o tó bá jẹ́ kó dé court ìyẹn tí ò bá yọjú tora ìyọjú yẹn yóò dá fìtínà sílẹ̀ tí ò bá yọjú yóò dá rábaràbà lẹ̀ láti bí léèrè pé ta l'Akeugbagold fi sowó ibo ni mo ti ṣe ritual láti bí léèrè pé ibo l'Akeugbagold ti dupe ta ni mo dupe láti bí léèrè pé ibo l'Akeugbagold ti bá obìnrin tó gbé fọ́tò rẹ̀ jáde yẹn ibo ló ti bá sùn láì sojú ẹ̀ èyí tó wí ń pa tèmi yẹn ó kéré sí tó wí ń pa àwọn àfáà wa àtàwọn bàbá wa àmọ́ inna Allaha gafurur rahim àwọn alùsùnà mùsùlùmí ẹgbẹ́ wa ni wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ wọn ó ṣẹ̀ wọ́n bó ṣe jàǹbá àwa mùsùlùmí táwa jẹ́ sùnní torí sùnní làwa tó kù. eléyìí wá lágbára eléyìí lágbára díẹ̀ ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ ètò serious gan torí pé àwọn èèyàn ti wá tiẹ̀ ṣe tán láti sọ́pọ́ọ̀tù àfà Akeugbagold. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Lára ohun tí wọ́n ṣe gbé Tani Ọlọ́run gbà yẹn ni pé oníṣẹ̀ṣe ni oníṣẹ̀ṣe tó wá ń tú àṣírí lórí ọ̀rọ̀ àwọn mùsùlùmí tó sì ń taba ẹ̀sìn mùsùlùmí bóyá tó bá jẹ́ pé kò kí ń ṣe oníṣẹ̀ṣe ni bóyá wọn ò bá tiẹ̀ má gbé ń gbà yẹn àmọ́ ẹ já gbọ́ ohun tí àfà Akeugbagold sọ lórí ọ̀rọ̀ Saheed Shittu ọ̀rọ̀ yìí dùn àfà Akeugbagold wọ́n fi ẹ̀dùn ọkàn sọ ọ̀rọ̀ yìí tó jẹ́ pé àfi kẹ́ ẹ gbọ́. kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí òun náà lẹ ti gbọ́ lẹ́nu àfà Akeugbagold ká máa fi ẹ̀sùn kan àwọn bàbá láì ní evidence ọ̀rọ̀ tó lágbára ni o ọ̀rọ̀ tó máa ń fa
họ́wùhọ́wù ni tó sì lè fa ọ̀rọ̀ ilé ẹjọ́. Oríṣiríṣi bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni láàrin àwọn celebrity obìnrin tí wọ́n ń dìmáàdì fún 500 million tí wọ́n sọ pé wọ́n gbéra wọn lọ sí ẹlòmíín dìmáàdì fún 1 billion lórí allegation tí ò ní ìdánilójú lórí ẹ̀. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Remember to like, share and follow us. Thanks.